orúkọ tèmi ni Alhaji Nurudeen Aremu Babalisa Salaudeen Balogun Junior Barrister. ẹ jọ sá ọmọ ìlú wo ni láti bí iná Ìbàdàn Olúwa ní òkú ní ọ̀sà ìlú bàbá tiwa nígbà ìlú bàbá wa sí àti ìlú bàbá tiwa. ṣé bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ yìí náà sí. Mo ṣe lọ bí òní sí ilé bàbá lórí tí bàbá mi kọ́ olóṣà mo ṣe ní ọdún ìtàn olóṣà mo ṣe ilẹ̀ mi bẹ́ẹ̀ bàbá mi wà ní sí bàbá mi sí ilé bàbá mi rí. ẹ jọ sá ẹ tó ọmọ ọdún mélòó báyìí. Ẹ ṣe ọdún mi mo pé 70 plus ọdún 1954. 1954. báwo lẹ ṣe wá jẹ́ sí with due respect sir Dr. Sikiru Ayinde Barrister Adolóògbé. Ṣe èmi ni wọ́n dúró Alhaji Sikiru Ayinde Barrister ọmọ ìyá kan ìyá kan ìwọ èmi dẹ̀ làbí gbẹ̀yìn àti ìyá àti bàbá mi. ẹ jọ sábà má bínú o ẹ̀yin náà ń pè ní bàbá Ríbísà. Èmi náà ni. kí ni mí ní ìtumọ̀ bàbá Ríbísà. Ìtumọ̀ ẹ̀ ni wípé nínú gbogbo àwọn ọmọ bàbá mi èmi ni mo jọ bàbá mi jọ mo jọ wà lọ́mọdún mẹ́rin bàbá mi kú Alhaji Sikiru Ayinde Barrister ó wà lọ́mọdún mẹ́wàá bàbá mi kú. nígbà yẹn. Ìtumọ̀ bàbá mi sáà ni wípé bàtà rẹ̀ gbọ́n mi tọ́jú bàbá mi sí kòtò tó ń bùyẹ̀pẹ̀ sí bàbá mi bí mo kéré dé bàbá bùyẹ̀pẹ̀ sí mi lọ́wọ́ wọ́n ní kí n tà sí kí n bẹ́ẹ̀ dájú mi wọ́n ní bàbá mi ó wá rí mi ìsàlọ̀. nífẹ̀ẹ́ ni bàbá yín ní sá ti wáyé. ẹ jọ sá bàbá yín ìyàwó mélòó náà fẹ́ nígbà yẹn. Àwọn mẹ́rin bàbá mi fẹ́ kọjá àwọn ìyá mi tó jẹ́ kọjá àwọn ìyá mi. ọmọ tó bí ń gangan jẹ́ àkọ́fẹ́ àbí. Ìyá mi ló ṣe kẹta. ọmọ tó bí yẹn alájà Sífáwò Òdèrè àwọn ló ṣe kẹta. Àwọn náà dẹ̀ tún níyàwó lẹ́yìn. wọ́n níyàwó kan lẹ́yìn lọ́bi jẹ́ mẹ́rin. ẹ jọ sá nípa n fẹ́ bèèrè nípa alájà Sífáwò Òdèrè ǹjẹ́ ẹ lè sọ nípa wọn díẹ̀ fún wa. Ní kéré ṣùgbọ́n ní wọ́n bá ìgbà tí mo gbọ́dú ìtọ́nù tí mo gbọ́ ọmọ Èkó lè yá mi. ọmọ Èkó níta fájì ni wọ́n bí ìyá mi sí ọmọ Èkó lè yá mi. ẹ jọ ǹjẹ́ ẹ lè sọ bí wọ́n ṣe tán mọ́ Tápà àbí Ọ̀yọ́ Ìṣẹ́yìn mo ti gbà pé ẹ fi lómi Èkó ni wọ́n ǹjẹ́ ẹ lè sọ nípa ẹ̀. bí wọ́n bá rí tí mo mọ̀ nípa ẹ̀ ni wípé ìyá tó bí ìyá mi àti Tápà mi tó but ìyá mi ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Adédìgbò ọmọ ọba ni wọn lọ́yọ̀ Aláàfin kódà wọn lápá fún ẹ̀mí báyìí àmọ́ ọmọ Ọ̀yọ́ nìyá mi ẹ mọ̀ pé Ọ̀yọ́ dẹ̀ ní Ògbómọ̀ṣọ́ Ìṣẹ́yìn títí wọ Ṣakí Ọ̀yọ́ náà. ẹ jọ màmá tó bí ọdún mélòó lórí èpè. kan tó kú àbí kan tó kú. àwọn mi wà ní ọmọ 80-something years tí wọ́n bá jù bẹ́ẹ̀ lọ. bàbá ojú orí ìtara dúró sí. ojú olórí Alájà Ṣubúọlá Òkè Sífáwò mọ́tọ́mọ́rí. báwo lẹ́yìn kó nínú ẹgbẹ́ wọn nípa iléeṣẹ́ wọn ètò ìfi iléeṣẹ́ pè. kò sí pátí mi ò kó tó ra báńdì ìkéré
ilé mi wọ́n ti bí wá èmi fúnra mi ní báńkì tèmi ló tọ̀ nínú àwẹ̀ tí mo máa ń jí lọ àmọ́ bàtò tó stéèjì kan wọ́n fún wa ní wọ́nì èyí àti Dr. Sikiru Ayinde Barrister àwọn àgbàlagbà wọ́n ní báṣe gbà lọ yìí torí nínú àwẹ̀ jọ ìtúnú àwẹ̀ wọ́n ní fi tẹ́lájì mi ti ń jáde sátọ̀dẹ̀ mẹ́rin tó wà nínú àwẹ̀ àmì Dr. Sikiru Ayinde máa ń jáde ojoojúmọ́ ni mo máa ń jáde nígbà yẹn kí ló wá fà á ní wípé wọ́n wá kìlọ̀ fún wa níjọkọ àwọn àgbàlagbà bá ṣe ń bá lọ yìí tàbá fẹ́ kí ẹ̀mí wá gùn ẹnìkan step down fẹ́ nìkan wọ́n sọ fún bọ̀dá mi máa step down fún orí aṣíwájú ní ẹ òdàdídé rẹ̀ bọ̀dá mi ní rárá o èmi ní kí n máa kọrin lọ iwájú ìbò ń bèrè aṣíwájú mi ní ẹ gbogbo tó bá dà tí ní èmi náà mú tó fà á lọ. awuyewuye nípa Alhaji Sikiru Ayinde Barrister wípé àwọn ni àkọ́bí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ní ọmọ bàbá wa Alhaji Sikiru Ayinde òun ló sì kẹfà ní ọmọ bàbá tí Salaudeen Alhaji ní kódà bàbá àwọn ni kẹfà náà bàbá yín. àkọ́bí bàbá mi ni Sikiratu Ayọ̀ká obìnrin ni ẹni tó ṣe kejì Rafatu Àbíkẹ́ ẹni tó ṣe kẹta Yẹ̀kẹ́yìn Àyìnlá ẹni tó ṣe kẹrin Òsílátù Àbẹ̀jẹ́ mọ̀sáláwì gbogbo wọn ẹni tó ṣe karùn Nọ́sírù Àdìó Salaudeen ẹni tó ṣe kẹfà ní Sikiru Ayinde Barrister Salaudeen Balógun ẹni tó ṣe keje Olúbíntù Àlàkẹ́ Salaudeen Balógun tèmi tó wá gbẹ̀yìn èmi ló ṣe kẹjọ. gbogbo ní tẹ́yẹ ọjọ́ wọn bàbá ẹ̀yin mẹ́jọ ní lọ́wọ́ dáàdi ṣé gbogbo wọn ló ṣì wà báyìí. gbogbo wa àwa tá a kù àwa máa mú. lẹ́kùn báyìí ní ayé báyìí náà bá da adáwọ̀ ilé ọlọ́run àti ìkẹ́tún jẹ́ pẹ́ jù báyìí lọ. ní lọ́dọ̀ ìyá ńkọ́. lọ́dọ̀ rà àwa mẹ́fà kan ní wá ní bí méje àkọ́kọ́ bí ìmúfútáwò Àkànní Ṣùtì wọ́n ń gbọ́ nínú orin wọn. àkọ́bí wa mẹ́ta tó jọ́ mọ̀ ọ̀yá ẹni tó ṣe kejì ní Síkírátù Àbẹ̀jẹ́ ìyá ní ìjọ ọlọ ìgboro òwò ẹni tó ṣe kẹta Fàtáì Àkànbí Ṣùtì gbogbo ẹni tó ṣe kẹrin ní Kàmọ́rù Ìṣọ̀lá àwọn ọmọ Ṣùtì ìlú ni wọn. àwọn ọmọ Ṣùtì kí ilé lọ́lọ́ ní wò ní ilé ìyá àwọn èrò lọ́lọ́run ní pé ọyàn orin láàyò. àwọn méjì náà kókó kọrin nígbà wọn lọ bàbá Oyèkélé Àyìnlá Salaudeen Balógun kókó kọrin báyìí ló ń jẹ́ fújì làwà wọn kì í pè wéré fújì làwà. wá àgbà dansalam ọlọ́fọ̀ọ́rùn kẹwọn ní ẹnìbàdàn ni wọ́n ṣé kò ní ojú orí wọn wà ní àbí Ìbàdàn. orúkọ àgbà bí ká bò wọ́n mú. orúkọ àgbà ilé ẹ̀rọ tó kọ́ wọ́n bí èmi sí abábílẹ̀ sí ẹ̀dá mọ̀ ìwà àtàkọ́fẹ́ ìyàwó ẹ̀ ẹ̀yìn tó wá Àmọ̀rí tó tó wá láti Ìbàdàn lórí àwọn méjèèjì ìyàwó ilé tó kọ́ wọ́n bí èmi sí ní àdúgbò ọdún tán lólóṣà ní mo ṣe. kí ni àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti àwọn ẹbí tó kù. ajáata kò síjà láàrin wa fàṣọwọ́ arájú ìkan ṣoṣo. but nílé ìyá báyìí ta ló kù ní olórí ẹbí. yóò ní ilé ìyá àti Ìwó àti Ìbàdàn. méjèèjì àbí olórí ẹbí tí wọn nílùú wọn sọ pé ṣé alájà Síkírátù wọ́n sì wà kò sí mọ́
àwọn olórí ẹbí. àwọn ni Alhaji Mufutau náà ń kọ́. àwọn ìlú ní gbogbo wọn. ẹ̀ sáwọn náà sì wà. kò sẹ́ni kankan ní gbogbo wọn èmi nìkan lókè. ẹnìkan lẹkùn nílé ìyá bọ̀ nílé bàbá ń kọ́. àwa márùn-ún lẹkùn báyìí. àwọn náà ń kọ́ èmi látòrí alájà àbòsíláti àbẹ̀jẹ́ Salaudeen Balógun ó kọ Nasiru Àdìó Salaudeen Balógun ó kọ Bíntù Àlàkẹ́ Salaudeen Balógun tó wá dé lórí èmi àbígbẹ̀rẹ̀ lórí ìdóyè àrẹ̀mọ abánisá Salaudeen Balógun. pọ́sibù náà ẹni tó bá dun ní lọ ó lè dun ìsìtàn tó yẹ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Alhaji Sikiru Ayinde Barrister ó súnmọ́ Ebenezer Obey ju Sunny Adé lọ tó fa fẹ́ràn mi. wọ́n fẹ́ mọ àjọṣepọ̀ wo ló wà láàrin Buhari ọlọ́tọ̀ bàbá òsì ẹ̀fà Monsuru Batola àtàwọn tó kù bí wọ́n ṣe lẹ́yìn ikú wọn bí wọ́n ṣe súnmọ́ ẹbí àtàrà Sikiru Ayinde Barrister. màá ṣe bí ìyá ò lè dàbí ìyá màá ṣe bí bàbá ò lè dàbí bàbá Alhaji Sikiru Ayinde gbogbo àwọn tẹ́ ka yẹn Alhaji Sikiru Ayinde wọn nífẹ̀ẹ́ kó tó wájú pé wọn wà wá náà ẹni tí yẹn bá dẹ̀ ti tó bá ti nífẹ̀ẹ́ bàbá ẹ̀ ó ti dọ̀wọ́ wọn á nífẹ̀ẹ́ wọn lájọ ọmú ìyádùn ni wá. ojú ni wá ẹni ló dẹ̀ ń pè lọ́mú ìyádùn yẹn dàárọ̀ ọ̀la ẹ̀yin ẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin lẹ bí ọmú ìyádùn ẹ̀yin lẹ fa ọmú ìyádùn. dàárọ̀ ọ̀la náà fi ń pè mí ebí mi dàbí gbẹ̀yìn ọmú kan náà làdẹ̀jọ́ mú ìtumọ̀ ọmú ìyádùn ọmú ìyàwó nǹkan ìdìbò ọmú kan náà. Alhaji Sikiru Ayinde Barrister àti ẹ̀gbọ́n mi Kọ́láwọlé Àyìnlá ìkan náà jọ ni wọ́n. ṣùgbọ́n wọ́n jìnnà sí mi ibi mọ́ tó fi jẹ́ pé oṣù rẹ̀ ọdún mẹ́fà Alhaji gbà lọ́wọ́ mi ó pọ́ sí mi kò jẹ́ pé ọdún mẹ́fà làwọn náà máa gbà lọ́wọ́ mi so ọ̀rẹ́jọ ni wọ́n láti kékeré bọ́ọ̀dì láti lọ́wọ́ mi lọ́jọ́ tó lọ́wọ́ tí tó lọ́ tó ń bà ṣe èmi náà ló ṣókú ó fi ìdí àìmọ́lé tó fi hàn kò pé èrè tó wọ̀ ṣe tó wọ̀ tí ó wà Alhaji Sikiru tó wọ̀ sọ fún lójú ẹ̀ kó sọ fún lẹ́yìn ó fà ìrìn mo fẹ́ kẹ́ ẹ bá wa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Sule Malaika. Sule Malaika ọmọ wa mi wá bí wa ọmọ wa mi wá so ìkan náà jọ àti di ẹbí kan náà àwọn tó kù náà àìmọye pátápátá àìmọye bẹ́ẹ̀ ẹ̀ka wọn Pasuma ni gbogbo wọn pátápátá Òbésèrè ìjọba fi dúpẹ́ lọ́wọ́ pátápátá ní ọ̀pọ̀ ní ẹ dárúkọ wọn ẹ ní ìdá ẹni kọ́kọ́ kù ọdún kan mẹ́rin bẹ́ẹ̀ dá gbogbo ní fújì pátápátá látòkè from A to Z lẹ́yìn ètò Sikiru Ayinde Barrister gbogbo wọn ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dàgbà síwájú kò ní padà sẹ́yìn àwọn náà dàgbà wá dòkú láti tóbi ànábì ìlàjò wá ayé bí ẹni fún máa látòkè délẹ̀ ní ìyẹn nìkan kan sílẹ̀ gbogbo wọn ní láàrin àpàdà sí burúkú kò dẹ̀ ní báyìí lágbàdo fújì náà ní báyìí bẹ́ẹ̀ ṣe dúró lójú Alhaji Sikiru Ayinde Barrister gbàtí ìgbà tó fọwọ́ kùn nílẹ̀ gbàtí ìṣaláìsí ni mo ní ìyẹn pátápátá padà lẹ́yìn wa so ọgbà yìí tó lọ síwájú kò ní padà sẹ́yìn kí wọ́n máa fi oyin ṣe fújì náà kò lẹ́yìn ṣe kéde kò ní bàjẹ́ lágbára ọgbẹ́ ìgbà tó gbé àwọn ọmọ ìbílẹ̀ tó ṣàlùyé àti àkéyè gbogbo pátápátá àti àdúgbò ẹgbẹ́ta màmá ti kú sàtọ́jú mẹ́lì àwọn ti kú sọ ẹ̀yẹ ṣe àyà ti fẹ́ tó 15-16 years báyìí túbọ̀ kẹwọn wọ́n lárúkọ rẹ̀ kò fún nílẹ̀ jẹ́ àfihàn náà ọlọ́kùn tó kẹwọn ọlọ́ba jẹ́ kí n rí wẹ̀ àmì ẹ̀ ní mọ́kọ́ ayámọ́ agbára ọlọ́run àní mọ́kọ́ ayámọ́ nípa nìdúnà ọmọ tí yára bí ẹrú jọ tó lórí ní ìtiwa àti pé lágbára kan lójú kan àmì kan lójú kan torí àwọn abúlé fi pé ọmọ tẹ́gbọ̀n bá ti bí tàbúrò ọmọ tábúrò bá bí tẹ̀gbọ́n rẹ̀ ìyẹn ẹbí re ẹ̀yà kan sọ́tọ̀. torí tí bàbá ló kú bàbá kù gbogbo àwọn tí Alhaji Sikiru Ayinde tó fi lé èmi bàbá gbogbo lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run bá fi pípa ọmọ ìgbé àbíṣe wọn jìnnà lórí náà jẹ ọlọ́run dárí tó kú ó sì jẹ bàbá kékeré ọmọ àpèrè dọ́là ó sì jẹ́ ní
Ìbàdàn ilé Èkó ilé. èmi ni mo tó bàbá mi jù tó kúrò nídìí ẹ̀ sábẹ́ ẹ̀gbọ́n mi wà kí ilé sọ̀rọ̀ sí ni Alhaji Sikiru tó fi ń pè mí ní ẹ̀gbọ́n ló pè mí tó fi kú. wọ́n pè mí ọlọ́mọ mẹ́ka kì í pè mí Alhaji ẹ̀gbọ́n Alhaji ló ń pè mí tó fi kú lẹ́nu mi fi máa lérò pé bóyá mo ju Alhaji lọ so respect tó wà bẹ́ẹ̀ nìyẹn ọmọ iṣẹ́ tó wà jẹ́ kí n gba àárín Ìwó àti Ìbàdàn tàbí jẹjọ́ kan náà ni ìyàwó àṣùgbọ́n náà ò jẹ́ Ìwó ní kọ́kọ́ fẹ́ràn bàbá ọkọ àárọ̀ ẹ̀ Ìwó ni gbàtí bàbá wọn kú níwò tí yóò kó padà wá sí kù lọ́wọ́ rí bàbá mi fẹ́ràn. Ìbàdàn kan wọ́n kú níwò fún ara lórúkọ bàbá mi ni wọ́n tí yóò bàtà wọn ṣaláìsí tí yóò kó padà wálé bàbá mi wá fún bàbá mi fẹ́ràn so kò sí yàtọ̀ náà lọ kò sí jẹ́ ìyẹn làwọn ti sọ pé lẹ́kọ̀ọ́ mi ní the same thing lẹ́kọ̀ọ́ mi ní Ìbàdàn the same thing ìkọ́nà gbogbo ọmọ ìyá kọ́nà làjọ ni èmi náà kọ́ni náà àmọ́ mo ti sọ tẹ́lẹ̀ nígbà tó sọ fún wa méjèèjì pé kẹ́lẹ́ kan step down fẹ́yìn kan ló ṣe yọ̀ǹda fún ẹ̀gbọ́n mi ogun àlọ́ ọlọ́ọ̀dẹ sọ bẹ́ẹ̀ ó ti bímọ tó ń kọrin òdìmọ́ tó wà ṣàbí àrí ti dé ọmọ àbúrò ẹ̀gbọ́n ló ṣàbí ọmọ tó kọ bá bí ọmọ àbúrò. agbókọ́ ọmọ wọn kan náà ń kọrin sí ó ń kọ hip hop orin takasufe Idris ọkọ ọmọ ẹni Barije ṣe é ọmọ wọn ni. ọmọ bíbí inú ẹ̀ ni Barije ọmọ bíbí inú Alhaji Sikiru ìyẹn náà ọmọ tó ń kọ Barrister ní ọmọ wa tó ń kọ àwọn méjèèjì yẹn náà ni. ó sì ẹ dárúkọ Bàrímádé ẹ dárúkọ Barije ó kù Adéwálé Àkànjì Bàrísókì báwo ló ṣe jẹ́. bí Àkànjì ṣe jẹ́ Bàrísókì ẹ̀gbọ́n tó bí bàbá tó bí Bàrísókì ẹ̀gbọ́n ló jẹ́ sí wa Ìbàdàn lágbo ilé wa ìyẹn bàbá tó bí Bàrísókì òṣèjọ rẹ̀. ìyẹn Bàrísókì jẹ́ bí ọmọ àdúgbò àǹfààní mi. ìjọsọ́ ni nǹkan náà. àjọyọ̀ mọ́tò náà iṣẹ́ àtọ̀kọ́ náà níyà ọmọ àdúgbò tòun ní bàbá ẹ̀ sí wa ẹ̀gbọ́n wa ní bàbá tó bí Bàrísókì ẹ̀gbọ́n wa ló jẹ́ lágbo. kí ẹ lè sọ nípa ikú tó pa Alhaji Sikiru Ayinde Barrister pẹ̀lú ọjọ́bí tí wọ́n ṣe. àdúgbò fọlọ́ ikú tó pa Alhaji mi ọlọ́run mọ̀ nílé torí kó tó travel ó síkì ẹsẹ̀ ìsàlámù ló dẹ̀ fa ẹsẹ̀ yẹn bàtà ń tá a wà tá a ṣẹ̀ṣẹ̀ ń wá ń ta máa jẹ́ káàkiri ká tó di olókìkí lẹ́nu láti lè rí àtàkù méjìlá lálẹ́ aago mẹ́fà àárọ̀ Alhaji ń bẹ̀rẹ̀ dákẹ́ aago méje gbogbo tó ń lọ́bi iṣẹ́ wọ́n ti wá dúró tí wọ́n wá bàbá yóò ti tó túnbí yóò já bàbí bàtà gba ọ̀dà tí ì dákẹ́ kí ló bá ṣe fẹ́ sọ pé mo fẹ́ ṣe ìdúró yẹn yẹn ló fa ẹlẹ́sẹ̀ ìṣẹ́lẹ́sẹ̀ dé. ṣùgbọ́n nínú àwo orin wọn kan wọ́n sọ pé nígbà táwọn ń ṣiṣẹ́ sójà ìbọn bá wọn lẹ́sẹ̀ nígbà yẹn pé báwọn ṣe náwó sí tó ọdọọdún ló ń rà wọn wọ́n dẹ̀ rí pé ẹ̀ kéré jù kí lè sọ nípa ẹ̀. nígbà tó jẹ́ pé sójà rẹ̀ bàtí bàbá nígbà tó wà nígbà yẹ ojú kù Alhaji ní sinimá sójà àwọn àti Alhaji Àyìnlá kọ̀dẹ́tì ẹ̀gbọ́n mi wọ́n tó lọ́jọ́ ìsójà kódà gbàtọ́ wà ní tírénì lábẹ́kúta èmi gẹ́gẹ́ bí ẹnìkan Salaudeen Balogun lọ́lọ́wọ́ àwọn méjèèjì lábẹ́kúta kó tó ti pé wọ́n kó wọn lọ sí Warfront yẹn èmi ti gbà kó tó ti pé wọ́n padà wá sílùú.